في بغداد رجل مسرف على نفسه. ọ̀kan nínú àwọn gìrìpá tọ́lọ̀ ń bùn ní agbára mẹ́ta lèyẹn ní ẹlòmíì ní agbára owó ẹlòmíì ní agbára àṣẹ ẹlòmíì wá ní agbára ipò ọ̀jọ́ra wọn ẹni ọlágbára owó a lè fi wé ẹni tí ń bẹ nípò òṣèlú tọ́láṣẹ a sì wá nífẹ̀ẹ́ ẹni tí ń bẹ nípò òṣèlú wé ẹni tí ń bẹ nípò ọlá mẹ́tẹ̀ẹ̀ta yìí iná Ọlọ́run kó fún ọmọkùnrin tá a wí. wọ́n lè wọ́ òun sọ̀lẹ̀ àtọ́. wọ́n lè wú òun sọ̀lẹ̀ àtọ́. àwọn ọmọkùnrin yìí ti jẹ́ gìrìpá tó ayé ọ̀sàdúrà fún rí. ń fi owó rẹ̀ ìfi ń pa ìlẹ́kùn ń fa agbára rẹ̀ ìfi ń ba tèèyàn jẹ́ ń fa àṣẹ rẹ̀ ìfi ń rán yẹn lẹ́wọ̀n. wọ́n lè wú húmú. wọ́n lè wú òun sọ̀lẹ̀ à. ìyá tó tata rẹ̀ jáde ìyá rẹ̀ jẹ́ wòlíì Ọlọ́run. La ilaha illallah. ìjọ mi Ọlọ́run kì í béèrè kì í torí eríire àwọn òbí kó sọ ọmọdé léríire. ẹ wo nǹkan o èyí wọn bá fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ torí pé tọ́pìkì tí wọ́n fún mi níyì òun náà ní kíni òun ní ìṣọ̀kan àti ìfẹ́ àyíbò wọn kọ́ ní sòsáìtì má bọ̀. wọ́n lè wú òun sọ̀lẹ̀ à. má bọ̀. وكان كل ما عمل المعصية كتبها في ديوانه. gbogbo ọjọ́ tí wọ́n bá ti wọ́n pariwo lílà rẹ̀ nílé pé ẹgbẹ́ wá ẹ̀túrí tọ́mọ yín ṣe láìla yóò wá dorí kodò. كتبها في ديوانه. kàtàbà fídíò wá nì yóò wá mú báyìí yóò wá kọ́ yóò lọ́wọ́ kí ìrírí rere kọ nípa ọmọ mi rí. báwo mọ̀láńkò ti máa pa burú lẹ́nu iná lèmi náà ń kọ̀ yìí Ọlọ́run bó ló ti ya ọmọ yìí ya eré ikú tí wọ́n ń ṣe. وبينما هو سات ليلة. ìwọ́n wù wáyé lọ́dọ̀ yà ń kọ́ lẹ̀ bíi nóòtì ẹ̀yọ kẹ́sì fi kún ìjọ́tọ̀ bá tẹ̀yẹ̀ jẹ́ yọkọ̀ yọpa yẹlẹ́kún yọkọ̀ la ilaha illallah ọ̀dì lórúkọ kan. ìsì àti òkú ní bàbá. wọ́n wà nù lé pẹ̀lú ìyá rẹ̀ yẹtìrúkù bàbà lẹ́nìkan bá kẹlẹ̀kùn. fọ́kàrájà rọ̀júlù. ọkùnrin yìí wọ́n jáde sẹ́ni tí ń kẹlẹ̀kùn. fọ́jáde ìmúradá jẹ̀mílátà. la ilaha illallah. fọ́jáde ìmúradá jẹ̀mílátà. ńgbà tí ó ṣílẹ̀kùn ọba ọmọbìnrin kan lẹ́nu ọ̀nà ìmọ̀ràn àtàwọn obìnrin náà. jẹ̀mílà. ọ̀yá yìí púpọ̀ ẹwà rẹ̀ kọjá káwò kákájú sọ̀rọ̀ kọ́ ọmọ síbẹ̀ ẹ̀rí àwọn obìnrin kan Ọlọ́run bù wọn lẹ́wà pé ẹ̀yin ju ọ̀rọ̀ ara wúwo kùngbàkùngbà níwọ̀n bá wọ́n wà pupa ẹ mọ̀ pé àbá yìí fẹ́ràn sí nẹ́fà kì í ṣe wá sí ni má bọ̀. ìmúradá jẹ̀mílátà. sọ́ọ̀mù pé aláburú sì ni ọmọkùnrin yìí tẹ́lẹ̀ nígbà tó fojú kàn án. fàkọ́là máa àjàtúkì. ọ̀wọ́ wáyé pípẹ́ ẹ wà ní onímọ̀ àjàtúkì kí ló fẹ́ wọ́n ọmọ tó dá a báyìí ìwọ lọ ń wá kí lóru kí ló ń fẹ́. kọ́lá tí. ọ sọ fún pẹ̀lú ìkúnlẹ̀. ìdí àìtàmà. ó ní ìdí àìtàmà wọn lọ́mọ òrukàn lọ́wọ́ ń jásí pé ọkọ obìnrin òun ti kú. wọ́n ní mo láwọn ọmọ òrukàn lọ́dọ̀. máa kàlù tọ́ àmọ́ mọ̀sùn sábà sábà ìyá mi. ọlọ́run ló ti jọ́ kẹta táwọn ọmọ ẹni orí nǹkan gidi jẹ. wọ́n dààmú ìrí fún wọn. wọ́n bá ara àwọn òfún mi. wọ́n wo ẹwà yìí náà ni wọ́n wò pé wọ́n tọ́ da tó báyìí ló gbé àbùn ọ. ẹlòmíín fẹ́ bá wọn ṣe ìṣekúṣe nítorí kó lè bùn. àwọn òsì fẹ́ tẹ ojú ọlọ́run mọ́lẹ̀ àmọ́ náà ń bà wọ́n lẹ́rù. àwọn àròjọ bẹ̀ fún. fàkọ́lá wájú ìlú. ọkùnrin yìí ní sẹ́ kò jù bẹ́ẹ̀ náà lọ. òdìkùlì. ó ní máa bọ̀ á fún ọ ní tọ́jú àtàwọn ọmọ rẹ. fàárà bàtì ìmìlú olùfàṣàdà. nígbà tó rí pé obìnrin yìí wọlé ọ tilẹ̀kùn
ó fi sínú ilé kan ó wá wọnú yàrá mi ó wá lọ wọ ẹ̀wù mi ó wọ níkà máa bọ̀. àbá ti mi ní òòlì fàṣádà. àbá ti mi ní òòlì fàṣádà lọ́wọ́ lọ́ọ̀kì ẹ̀ lórí ìjòkó yóò bá a ṣàṣepọ̀ fọlẹ́rẹ́ pẹ̀. fàkọ́lẹ́tì. obìnrin bá pé. máa ṣe láàyè. ó ní mo wá ṣọ́ra pẹ̀lú Ọlọ́run. fọjà sábà kàríyá. Dàsábà káríà dákun má kó bá mi má mú mi pẹ̀lú agbára. fàkọ́lẹ́tì. Ọ sọ fún. fàkọ́lẹ́tì lè mẹ́rin. Má bọ̀. yá kàṣífù kò láṣí dàtì. Nígbà tó ní ọkùnrin yóò gbà tó ṣàfẹ́ kì í mọ́lẹ̀ lágídí. Lóbìnrin yìí lọ́ba jẹ́jì ohun. yá kàṣífà. Ọ̀rẹ́ yóò kàṣífà. yá kàṣífà kò láṣí dàtì. Wọ́n máa gbé ìwọ tó lè ká ìnira fẹ́ni tí ò lágbà àti gbára rẹ̀ lọ́wọ́ mùsíbà. Òun náà ni Allah. Àṣìmúni èmi ní ọ̀sán àwájú ni. Àṣìmúni ó ní àsìkò ti dé. Mo ní ìrè Ọlọ́run àṣìmúni wọ́n là mí. Ní ọ̀sán àwájú ni. Lọ́ọ̀kùnrin yìí ọbẹ̀ bẹ́ẹ̀ mi ṣèbàjẹ́ ni. Súnmọ́ ọkọ láti àìtọ́. Ọkùnrin yóò tún gbà ètò ń kì í kìtàkìtà. Kọ̀ láti àìtọ́. Má bọ̀. Àlá ayú àlàsì ní ọmọbìnrin ilé. Àlákà alìlì mọ́tì ní mo fa àríkìlá ìyá. Àrẹ̀mọ̀tà tàbí omi pọ̀ ìní lẹ́yìn ìbàdà. Wàtẹ̀rẹ̀ kò dùn níyà jẹ̀mí àkọ́mà ìyá. Àlá ayú àlàsì ní ọmọbìnrin ilé. Ẹ̀rí lọkùnrin náà lóbìnrin náà ó gbójú sókè pẹ̀lú bí tí nílà tó ó ní àlẹ́. Àlá ayú àlàsì ní ọmọbìnrin ilé. Ó ní wọ́n pe ọkùnrin yìí ayé máa ròyìn rẹ̀ aláburú ni ọ́. Àbẹ́tí mi kò ṣe lọ́dọ̀ mọ̀ yìí. Ní ọmọbìnrin ilé. Ó lọ ti gbàgbé pé ìjọ kan bẹ tó ní símẹ́ni. Ní ọmọbìnrin ilé yóò. Àlákà alìlì mọ́tì ní mo fa àríkù láyà. Ọlọ́run àsìkò kan bẹ tí kú ọ̀pá ọmọ àti tí ń le lára rẹ̀ àti tí ń le lára èmi náà tí ò ní ṣiṣẹ́ mọ́. Àlámọ́tà tàbí bìtọ̀ ilé ìlàlíbìlà. Ó ní wọ́n fún ọ nírò ni àlámútà tàbí. Àlámọ́tà tàbí. Ó ní òṣìṣẹ́ sùúrù. Àlámọ́tà tàbí bìtọ̀ ilé ìlàlíbìlà. Ó ní wọ́n fún ọ nírò ni àwọn kan ní agbára ju tiẹ̀ lọ tí wọ́n ti lo ayé yìí rí. Wàtàrà kàrúdù lè jẹ̀mí àkàmọ́ yíyà. Àtàgbára wọn àti kàńpá wọn wọ́n padà kú òun náà ní ẹ̀. Wàlámù yẹ kọ́lá jù ìlà bìkítì ní wàhírí kàtẹ́. Ó ní orí kankan mú kúrò láyé ju àkísà lọ. Wàbá àmàbù mi máa sì ní ìsìnlẹ̀ kọ́líyà. Ó ní bí wọ́n gbé wọn sí wọ́n gbàgbé wọn ẹnìkan ọ̀rẹ́ tí pé wọ́n sáyé mọ́. Wà á tàgọ́dá àbàdàwọ̀ bíjì wà rí. Ìdá fàrídà fìlìmọ̀ kọ́ bírí sáwìyà. Wọ́n sì mi àkọ́kọ́ lónìí. Àlẹ́ àyùwà. Ayò aláṣì. Dákun torí Ọlọ́run lónìí kì í ṣe wáàsí fún ọ. Ayò aláṣì ilé ọmọ ìràhìlì. Ó ti rọ́ọ̀fù ẹ̀ 2023 ti tán 2024 náà látúwọ̀ yìí. Ilé ọmọ ìràhìlì. Àbátọ́ sọ àwọn nǹkan kan máa rí wọn sọ wọ́n máa kú. Ilé ọmọ ìràhìlì. Wọ́n máa ti bu àwọn nǹkan mẹ́lẹ̀. Ilé ọmọ ìràhìlì. Gbogbo rọ́tọ̀ panu ọdún tó lọ yóò tó báyìí. Ilé ọmọ ìràhìlì. Àwọn tó fomi ojú wọn tó fi jẹ tó wù ọjọ́ tó báyìí. Ilé ọmọ ìràhìlì. Àwọn tó yẹ pé ìgbàlújẹ wọn ni wọ́n fi rẹ́rìn tó tó báyìí. Ilé ọmọ ìràhìlì. Àràkà alímọ́dúnrún àmọ́ fáríkù láyíyà. Ó ti gbọ́ ọ̀kan kú ní 2023. Ọmọ ọdún tí ó kàn wọ́n náà ọlọ́dún yìí ni fi rere bẹ̀rẹ̀ eléyìí. Àlámọ́tà tàbí bìtọ̀ ilé ìlàlíbìlà. Yípadà lọ́pọ̀ tàbí yípadà. Bìtọ̀ ilé ìlàlíbìlà. Má ṣe rere aburú rẹ̀ yóò dá. Bìtọ̀ ilé ìlàlíbìlà. Wàtàrà káwọn dúníyà jẹ̀mí àkàmọ́ ìyá. Ògbẹ́ni ó wáyé yóò padà dìtẹ́njọ́ kan. Wàlámù. Gbogbo ẹni tí ń lo ayé ọ̀padà ní lò mọ́. Gbogbo opportunity ta ní yìí ẹ já lóore o ẹ má já lò lòkulò. Wàlámù yẹ kọ́rọ̀ ojú ìlà bìkítì ní wàhírí kàtẹ́.
àwọn ọ̀rẹ́ rẹ tí wọ́n kọ́lé tẹ́ ń bá wọn yọ̀ àwọn tí wọ́n sínú wọn tí wọ́n gbélé wọn lọ ni. ilé abikiti wà kirikati. àwọn kẹlẹ lọ bá sí mọ́tò wọ́n ti kú ẹbí padà ta mọ́tò ni. wà á máa ma wo mi máa ń sílì sọ́lá xaaliya. wọ́n ti kó mi lákùn. alamu mi máa ń sílì ilé abikiti wà kirikati. gbogbo tọ́da tẹ́ẹ̀jọ́ ń dáwó pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ara sọ báyìí ara bàtà báyìí níbi wọn ti kú bàtà tẹ́ dáwó rà níbo lọ́wọ́. ilé abikiti wà kirikati. àwọn aṣọ tẹ́ẹ̀jọ́ mú lóde níbi àwọn kú níbo lọ́wọ́. ilé abikiti wà kirikati. gbogbo bàtà Mr. tẹ̀ ń kó rà ọ̀rẹ́ rẹ̀ tó kú níbo lọ́wọ́. ilé abikiti wà kirikati o. èkìsà náà ni wọ́n fi sí aṣọ àbùkù àbọ̀ ayélujára pẹ̀lú o àtúwá lọ pẹ̀lú àbùkù. Ìsìláàmù kìlọ̀ fún wa pé èèyàn yẹpẹrẹ náà ni ọ́ ayẹpẹrẹ débi kébé yẹn bá ní owó tilẹ̀ rọ lọ́tọ́ bá kú aṣọ tó yẹ̀yẹ́ jù láyé òun náà ní tẹ́rù aṣọ tí wọ́n fi ń di iyọ̀ aṣọ ọyọ̀ opportunity lásán lóní ó tún ti wọnú eléyìí tí 2023 fi pé yìí ẹlòmíì ò kí jìmọ̀ pé kírísítẹ́nì inú yín ẹlòmíì ò lọ ṣọ́ọ̀ṣì pé wọ́n bá ti ẹ̀já sọ̀ gbà yí pé ojú ọ̀nà tó wà ojú ọ̀nà ni ìjọ sin Ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ti ń sìn mẹ́. Má bọ̀. ilé bìkítìrì wà kíkàtì. ilé bìkítìrì wọ́n rí dàtí aṣọ tí ó padà dèkísà tí ò ní rí mi pààrọ̀ iná ló mú lọ. wà á máa amẹ́rù mi máa ń sílì sọ̀lá xaaliya. gbogbo ilé wọn ó ti di tẹlomi. wà á tàgàdá o. wọ́n náà máa múra ọba kú nínú ọdún yìí. anta gada. tó kú lọ́dún tí ń bọ̀. anta gada o. oyin jẹ ojú rẹ tún rí ọdún ó tún lọ́dún. àwọn padà òbíjì wà rí ẹ. àwọn bàdà òbíjì wà rí bó tilẹ̀ òkọ́ pẹ́ òun náà wọ́n padà rí ọmọlẹ̀ náà. àwọn padà òbíjì wà rí ẹ. wàhídà fàrídà. wàhídà yóò kú wọn nìkan. fàrídà. pẹ̀lú ayùn. fìlímù kọ́ bí ìsáwìyá. wàhídà fàrídà. fìlímù kọ́ bí ìsáwìyá. obìnrin yìí ti ṣe wáàsí fọkùnrin yìí tó gbọ́. wàbàgàtì. La ilaha illallah bẹ́ẹ̀ ni sunkún ní wú pé ha àwọn kan ni wọ́n lu ọlá kù fún òun sí ọlá lò àwọn kan ni wọ́n gbé ipò fún òun sí ipò lò ọkùnrin yìí wá sunkún. faqalat billahi alayka. ọ sọ fọ́bìnrin òun pé kọ́ wọ ọsọ rẹ̀ padà ó ní billahi alayka. alayki. ó ní mo fi Ọlọ́run búra fún ọ. in kana hasala laki suliu baynaki wa bayna mawlaki. ọwọ́ fi bó ti wà yìí tó ń gbọ́rọ̀ lọ́hùn lẹ́nu rẹ̀ òun fi búra pẹ̀lú ọba tọ́ràn wa. fàlàtà ẹ̀sán mẹ́tàlíbùkáì. ó ní ẹkún rẹ̀ tó sùn yìí òun máa rántí ẹ̀ wọ́n máa fi sòdiwọ̀n ayé o. fàtọ́ha nàfànàfùkàtà jamilata. fàtọ́ nàfùkàtà jamilata ọ̀ wọnú ilé àpò sẹ̀mọ́ ògbé bòde. àtọ́ nàfùkàtà. àpò rẹsì ògbé bòde. àtọ́ nàfùkàtà. garawa epo ògbé jáde. àtọ́ nàfùkàtà. ọ̀pọ̀lọ́ garawa ògbé jáde. àtọ́ nàfùkàtà. gbogbo oúnjẹ téèyàn jẹ ọ́ gbé fún obìnrin. wà kọ́ lànà. ọ̀ sọ fún pé wọ́n obìnrin. àti mi àwòládọ́kì. àti ìmí àwòládọ́kì lọ́kọ́ fáwọn ọmọ rẹ̀ lọ́kọ́ fáwọn ọmọ rẹ̀ òun ò tún ṣàbùrú mọ́. àti ìyá rẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ ni ìyá sunkún nínú ilé. wà bàgádé òmù òbúkà àṣàbídà. ìyá rẹ̀ ké wà tí ìyá rí bọ́rọ̀ láre. wà kọ́lá. ìyá wa pé. ya Rabbi. ó ní Ọlọ́run. àgìsílẹ̀. wọ́n lọ́ba tó ọ̀rẹ́ ni lọ́wọ́ wọ́n bí ọ́ lérí àyípadà ọmọ mi. àgìsílẹ̀ o. ó ní rẹ̀ mí lọ́wọ́. wà á lè sinmi mi ní àṣàwájú ni. wà á lè sí ní mi àṣàrọ̀ júlì. bá a sọ ọmọ yìí mọ́tò jọ ṣàbùrú mọ́ bó ti lóun ò sí mọ́ lónìí. wàlá tánsá o wàlá tánsá o bìlí àkìrà yà ó máa ní kìyàmátì. ọmọ dọ́ọ̀mù bó láǹtà sáwù fìlẹ̀ àìrà yà ó máa ní kìyàmátì. ọmọ dìjọ́ kìyàmátì ọmọ bẹ́ẹ̀ nù eré rí ọmọ. وسأل أن يدعو إلي بمولاك في ديوان الأولياء. ó ní bàbá rẹ̀ ti jẹ́ ní Ọlọ́run tèmi náà
jẹ́ nire ọlọ́run kó sí ọmọ mi náà mẹ́nire ọlọ́run ọba ẹgbẹ́ lóòótọ́ ló yí ayé ẹrú yìí padà. ìbànújẹ́ mi pẹ̀lú rẹ náà ọlọ́run kó yí padà lónìí. ọlọ́lá ìlà ìlọ́lá. ẹni mo ní kò sí tọ́lọ̀hún ò lè ṣe. nítorí lé ní 2023. ọwọ́ rẹ̀ ọba. ọdún yìí. ọlọ́mọṣà fìlẹ̀ ọlọ́wọ́. ọba aláyípadà lọ́lọ́run. gbogbo tó sunkún sí lọ́dún tó lọ. ọwọ́ rẹ̀ ọ̀tẹ́. ọlọ́mọṣà fìlẹ̀ ọlọ́wọ́ lọ́dún yìí. ọlọ́lá ìlà ìlọ́lá. wàá dìde lẹ́ẹ̀kẹ́rẹ́.